Mopelola Kofoshi o. Paramole kọ̀rọ̀ sí. Paramole kọ̀rọ̀ sí o. Ẹ̀gbin ni ò fẹ́ o. Ẹ̀gbin. Ẹ dúró time mo ló máa tó bọ́ síta báyìí. Ọ̀hún ti ẹ̀ fún mi. Kí ló dé náà? Mo pé dáhùn. Mopelola Kofoshi. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Mopelola Kofoshi. Ẹ pè láké. Mopelola Kofoshi. Ẹ pè lóko títí tó fi dé ọwọ́ àràngún àga. Mopelola. Mo jẹ́rìí ẹ. Èwo tún ni style tó wọ̀ yìí? Bàtà yìí ìjọba tàdá díẹ̀. Ṣùkú saka style. Lélẹ̀. Ṣùkú saka. Ẹ ti gbọ́, ẹ mú bó ṣe ń lọ. Ṣùkú sẹ́ka. Dákun ṣé ti Cameroon ni àbí ti Ghana? Rárá, Ti Portugal tẹ̀ ti dá. I'm very sure pẹ́sẹ̀ sí Ronaldo ló máa ti gbà. Wọ́n bí ṣe má tàn ẹ̀ má try láti wọ bàtẹ́lẹ̀ lọ sí school. ṣé mi Mopelola? Ẹnu géètì náà máa ti dá ẹ dúró. Èmi Mopelola Kofoshi. Wọ́n á mú ẹ o. Ẹ jẹ́ ká lọ ṣe ti ṣe tán. Ẹ jẹ́ ká lọ. Etí ẹ̀wọ̀n náà káwọn bó ṣe fẹ́ rí. Kí kọ́kọ́ gbé kan síwájú. Ẹ̀yin lọ ilé ìwé tí. Mopelola Kofoshi. Adẹ́rìn kò ṣónú. Mopelola o. Ẹ má ṣe farawé Mopelola. Kí ló kú ẹsẹ̀? Wọ́n kàn kàn mí. Lẹ́dà mi, iná mi ò ya wèrè yìí. Sórí ẹ̀ ni ó ti á bẹ̀rẹ̀ ni. Owó sùnsùn lọ kó bàtà mi ẹsẹ̀. Sórí ẹ̀ ò dàrú. Nígbà tí mo ní kẹ́ ra bàtà school fún mi tẹ́ ra fún mi, ṣé bí káró sọ mọ́ọ̀dì káró di máa sọ kí ìdí sábà ti gbófo ni. Èmi sì wọ̀ kan èmi láti lọ school. Bàtà yẹn pé mi gan yọ ọ́ lónìí. O lè rí mi gbogbo àwọn ọba gbá títì kí n wọ bàtà yìí. O rò pé orí ẹ̀ dàrú. Mi ò mọ̀. Mo rò pé o fẹ́ lọ ilé ìwé ni. O ti graduate báyìí. Ẹ̀yin bororo ẹ má lọ. Ẹ má lọ ṣe èmi ti létí tẹ́lẹ̀ ẹ wẹ́jọ́ máa lọ ti bá dé màá sí wọn. Bá kó fọ̀tí pọ̀ ọmọ pé ẹ kó ní kẹ́lẹ́ kó ní. Àníkẹ́ dúró dé mi jáde. Ẹ máa lọ. Àníkẹ́ mò ń bọ̀ dádì mi kí. Tó ọmọ wùdí ni. Tó ọmọ fọmọ tí bá ti ń wọ nǹkan bàbá rẹ̀. Èèyàn ti létí jàre kí ni gbogbo eléyìí sí báyìí. Bó ṣe ń jẹ bàtà mi mọ́lẹ̀. Mo jẹ bàtà yín mọ́lẹ̀ kí ni. Orí mi ló ń jẹ mọ́. Orí yín wo mo ń jẹ mọ́ sí orí yín wà lẹ́lẹ̀ ní tí mo fi torí yín mọ́lẹ̀ lẹ̀. Ẹ o dádì mo. Bàtà gbọ́dọ̀ kọ́lẹ̀ o. Gbogbo tó lè ń jẹ balẹ̀ kọ́mà gbogbo òdì ló ti jẹ̀gbẹ̀dẹ̀ bí gbaru. Ẹ wá sọ pé kí ni. Ẹ dákun mi ní lọ fi kókó jàre akíní gan-an. Mopelola Kofoshi lọ́wọ́. Mo ní Kofoshi. Àní Kofoshi lọ́wọ́. Ìwà àjọ ìwà. Mo ní ìwà àjọ. Kí la wá fẹ́ ṣe? Ìwà àjọ. Àníkẹ́ ẹ dúró dè mí. Ẹ dúró. Àníkẹ́ ṣé ẹ lè gbọ́ pé ẹ dúró dè mí látàtàárọ̀ ni kí ló dé gan-an mo ti sáré ẹ̀mí mi ti fẹ́ bọ́ ẹ jẹ́ ká lọ. Mopelola. Kí ni? Dúró ná wá báyìí. Bàtà yìí ló tún fẹ́ wọ̀ lọ sí school. Mopelola. Bó ṣe bí dáàdi wọ against bàtà pé kó má wọ̀ lọ sí school. Dákun kí ni títí ẹ? Àníkẹ́ ṣé wọn kó títí bẹ̀rẹ̀ báyìí o ṣe ṣe tán bẹ́ẹ̀ ti ṣe tán. Ẹ wọ dákun já lọ ẹ pàtí léètì tẹ́lẹ̀. Mopelola, ṣé bó ní kó má wọ bàtà yìí ni? Wàá padà tẹ́ o. Mopelola Kofoshi àmọ́ kó Kofoshi. Kò dúró ná báwo ló ṣe tó fi jáde lára dáàdi. Ṣé ṣe tán? Bóyá ò tẹ̀lé ẹlẹ́nu géètì ṣàbá máa lọ́wọ́jú ọmọ bọ̀ lẹ́yìn. Ó yá! Ẹ kò ṣàlè máa lọ. Ẹ jẹ́ ká lọ. Mopelola Kofoshi o. Paramole kọ̀rọ̀ sí.
Once again, good morning, students. Good morning, sir. Kí a tó máa lọ sí yàrá ìkàwé wa, mo fẹ́ fi olùkọ́ tuntun ẹsẹ̀ bí wá sọ́dọ̀ wa hàn wá láti Ministry of Education sí ọ̀dọ̀ wa bí mo fẹ́ fi hàn wá. Àwọn náà ni Gbẹ́gẹ́ Adéoyè. You're welcome. Ẹ káàárọ̀ akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́ wa. Gẹ́gẹ́ bí ọ̀gá ṣe sọ, orúkọ mi ni Mr. Gbẹ́gẹ́. Ẹ lè pè mí ní Mr. GG. Ntẹ̀mí máa kọ́ òun ni food and nutrition. Àwọn nǹkan tí mo fẹ́ rán yín létí láàárọ̀ yìí ni pé ó ṣe pàtàkì ká kàwé wa ká fojú sí ìwé wa. Ẹ má gbàgbé wọ́n ní bàtàrí àdùn kókó ká. Bàtàrí àdùn kókó ká tó bá kàwé rẹ̀. Bàtàrí àdùn kókó ká. Thank you very much. Good morning, students. Good morning, sir. Àkàndá Olódùmarè. Olójú kan tó jọ̀gá olójú. Ẹlẹ́sẹ̀ kan tó jọ̀gá ẹni tó rìnà. Ọ̀bùn tó gbé gbá olókè níbi ìmọ́tótó. Mopelola. Mope. Filẹ̀ o. Filẹ̀. Ọmọ tó dáa ní ti bàbá. Ọmọ tó dáa ní ti bàbá. Stay there. Ìwọ late de ọlọ́ngbàjọ́ngù ọ̀yà bọ́ síbí. Bọ́ sí. Stupid girl. O late. Ọlọ́ngbàjọ́ngù. Yes, sir. Ọ̀yà nìṣó ọ̀yà move. Sorry. Nìṣó. Nìṣó. Yeah, sorry. Ibo ni Mopelola wà? Irú question ò ló ń bi mí. Ṣé o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé mo pé late wọ́n dẹ̀ ti mọ̀? Ó late. Ṣé oúnjẹ tí Mopelola sọ pé ó fẹ́ lọ jẹ ó padà lọ jẹ àbí? Òun ṣe gbà pé o mọ orú ọ̀rẹ́ tó ní ìwà ẹ̀ bó ṣe wà ní tó bá lóun gba báyìí ó ń gba báyìí ni. Ìbò ló wá wà báyìí sìn. Wọ́n ti mú wọn staff. Ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀yin ọ̀rẹ́ mo péré. Mo ní ọ̀pọ̀ máa rí mo pé. Ẹ dákun bò mo pé wà. Dádì, ẹ wo ojú ẹlẹ́dàá yín tó o. Bẹ́ẹ̀ ṣe ní kí Mopelola wọnú ilé báyìí káwa máa lọ skul yẹn. A rí rárá o. A rí. Dájú. Ṣé o dé sùn? Ilé tèmi ti wá àkínparọ́ wọ́n dẹ̀ kọ́ wa dáadáa. Actually a rí mo pé mo dẹ̀ mọ ibi tó wà. Mo lọ wà ọ̀ka yìí. Ó lè ti dé láàárọ̀ ẹni tí ó wà ní staff room ó ń ṣàfẹ́ náà ó ti lọ́wọ́. Ọ̀ka yìí ọmọ àlùbáríkà. Ọmọ tó lẹ́kọ̀ọ́ lé tó lẹ́kọ̀ọ́ ọ̀tá. Ọmọ tí wọ́n kọ́ ọmọ tí ò ní wọná. Yóò dáa fún ọ. Àmì sà. Àmì wo ló ń ṣe? Ọ̀rẹ́ kan búlọ́ọ̀kì ọ̀nà ni àdó ọ̀dọ́dọ̀ rẹ̀ yóò yí ọmọwé rẹ̀. Irú ẹ̀yin dẹ́ ń kọ́ ọmọ mi ń kọ́ púpọ̀ ìwọ gangan jẹ́ kan tó ń ṣẹ́jú pákòpákò wọ́n ń parọ́ fún mi pé wò ó rí débẹ̀ ẹjọ́ rí papọ̀ ni. Ọ̀kàrẹ̀ ọmọ àlùbáríkà ọmọ dáadáa ọmọ tí wọn ò fi rọ́kọ́ ọmọ náà bí rè òjìrì ẹ̀ abala bonisafu. Tẹ́ bá ti gbà báyìí ẹ̀yin building tẹ́ bá gbà báyìí ẹ̀kọ́ ìyá ọ̀tọ̀ ẹ ti máa rí teacher staff room ṣe ìbẹ̀rù àwọn onílé tẹ̀lé ní. Ọkàn kúnlẹ̀ dànù ni. Mopelola o. Bàtà kí ni gbogbo ilé bá ṣé ó yẹ kó sọ̀rọ̀ ni ó dẹ̀ mi láìkè kí n plásítà lẹ́yìn ṣé ó yẹ kó sọ fún wa ń já mi. Mopelola kí ni problem ẹ̀ náà ìwọ ni lánàá ìwọ ni lẹ́nìí bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ́ kí ló dé ó tún late lẹ́yìn again jọ sọ fún mi kí ló ṣẹlẹ̀. Kò ṣẹjọ́ mi sá o alẹ́ báyìí torún bá ń kun gbogbo ayé báyìí kò kí ń kun èmi bàbá pariwo kun mí kò ní kun mí ó bá ti wá di bí 6 o'clock àárọ̀ báyìí táwọn àdìyẹ ṣe kékeré òrùn yẹn ṣe wá máa gbé mi bàbá wá sùn lómi wá ní mọ̀ pé lẹ́ẹ̀tì mo ti yẹ kí n wá sí skúsà. O ní problem o ẹ imagine kí ọmọ yìí má bàa máa late láṣẹ fi jẹ punctuality prefect. Punctuality prefect. Yes. Indeed. Ilé ìjẹ punctuality prefect. Ṣó yẹ kí ilé ìjẹ prefect rárá. Torí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá sọ bígbà tó fi ń ṣe ẹ̀rẹ́ ni lójú èmi. Kí lẹ́yìn tó ń ṣe báyìí? Ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe ẹ wò múra yàtọ̀ sí bó tiẹ̀ late. Ṣé báàgì tí àwọn ẹgbẹ́ ń gbé wá sí school ló gbé wá yìí? Dáhùn. Ẹ wo bàtà ẹsẹ̀. Look at it. Ṣé school sandal ló wọ̀ yẹn? Yọ bàtà yẹn jáde kù. Yọ.
ẹ wò ó tún fi ń ṣeré ó tún fi bàtà ṣeré ó fi bàtà ṣeré you think I'm joking you think I'm joking I'm sorry sir. Look at her. Sorry sir. I'm not here for rubbish. I'm not here for rubbish. Hold on. Okun wo ló ń jà ẹ́ kan? Okun wo ló ń jà ẹ́? I don't know sir. Mo kò tó sáré sir. Ogun ti ń jà ọmọ ẹgbẹ́ mi kan tó mọ̀ pé ogun ń jà ogun lè yẹ ní ń jà. Mi ń bọ́ sọ̀rọ̀ bọ́ ọ̀dà nǹkan padà nulẹ̀ ẹ̀sùn tí wọ́n lè sọ ní ìgbé fún kékeré kó wá kó kó. Ebi mo bí mi mà bẹ́ẹ̀ tẹ́ ẹ bọ́jọ mi ebi mà bẹ́ẹ̀. ẹ ò dájú sẹ́ni tí ó bá ṣẹ̀yìn bẹ́ẹ̀ àwọn ará máa dá sẹ́rí àfihàn school tó bá délé ẹ lè máa bá wí. division of ìyá jíjẹ lọ́rọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ tó bá sẹ́yìn níbí ẹ̀nà ń bì ní tó bá ti ṣe èmi ní bá wí fúnra mi ń ṣe léṣe ni. kí ni nǹkan tó ṣe kọ́ ẹ wẹ̀sẹ̀ mi. ẹ wọ bàtà ni. láì ṣe ṣẹlẹ̀ ó lè mọ̀ pé wọ́n gba nǹkan mi ní kọ́mọ mi ó kó bàtà mi inú ilé kí inú ọ̀dà padà sínú ilé ó sì padà lọ kó kọ́ gba wíńdò jáde ṣé tí ó bá tiẹ̀ kó bàtà yí ẹ̀kọ́ lọ yìí ó kó bẹ́ẹ̀ ṣe ń wòye o kò ní wájú kò ní lẹ́yìn o nìkan mo bí o kọ́ bọ́ ọmọ ṣe family planning fún òbí ẹ̀ ó ló ṣe family planning fún mi mo jáde sí mo béèrè. dókòwò ló ṣe bàtà mi náà. come to think of it bàtà tiẹ̀ dà. bàtà tèmi kan dẹ́ kọ́ bàtà mi dànù kí lọ́dún. bàtà yìí rèé. bóòlù ṣe wọ̀ ẹsẹ̀ kejì dà ẹ wò bó ti bá yé bàtà jẹ tí mo rán yọ lò ọlọ́run lọ́mọ yẹ kìlómítà tó fi bàtà yẹn ní báyìí. bàtà tiẹ̀ dà. ẹ bá mi bí wọn mo ní pé kí wọ́n ra school sádà fún mi pẹ̀lú school bag kí wọ́n ra fún mi ṣebí ká ló sọ owó ti ká ló ti bá aṣọ kí ni sábà ti gbófò ní kébí sáà ti wọ̀ kan wá sí school ni. Kí ló dé tẹ́yìn náà ra bàtà fún ọ? ọ̀rọ̀ wo ni wọ́n sọ lẹ́nu yìí mo rò kọ́ mi èké tíṣà ni ọ́ ẹ̀wọ́ mo fẹ́ kọ́ bá mi sọ̀rọ̀ àbí nítorí sọ ni wọ́n náà sọ. ẹ kọ́ ní gbìn wá nǹkan tèmi náà fẹ́ bí ní ẹ pé kí ló tẹ̀ ra school sandal fún. ní kíni ẹjọ́ yín kọ́ bí ẹ ti báyìí lẹ̀ ń jẹ́ nígbè mi lọ sùkúù ń wọ bàtà tí mi jáde yúnífọ́ọ̀mù mi ṣòkòtò ẹ̀gán ó gbó àǹkárá mo lò tí mi jáde sùkúù mo tẹ̀ mọ̀ wé gbọ́mọ̀ ilé mi pé àmọ́ tíṣà pera wọn jọ wọ́n ní kí n má lọ sùkúù mọ̀ pé kí n fi sùkúù lẹ́ kí n lọ kọ́ṣẹ́ mẹkáníìkì pé orí mi ti pé jù ní ẹ wo orí mi. sincerely mo ṣe rí pé ẹ̀yin lọ́mọ ìjọ. níbi kíni. gbogbo wa ni gbogbo ọ̀pá anyway ẹ jọ kò yẹ kí n bá yín ní lójú ẹ̀ mi ìdẹ̀ lè bá yín wí ṣùgbọ́n ẹ jọ torí Ọlọ́run ṣe rí gbogbo ọmọ tá a bá bí pátápátá ló yẹ ká máa kẹ́ẹ̀fù gbogbo tó bá fẹ́ ká gbìyànjú ká ṣe fún wọn pàápàá jùlọ ọmọ obìnrin ṣe ní bẹ́ẹ̀ ṣe ra bàtà fún yìí tó bá rọ́kùnrin kan parọ́ fún tó mọ wọn sẹ́gbẹ́ ògiri àwọn máa bá alájọṣepọ̀ wọ́n dẹ̀ kó ṣéǹtì kan fún and that is not good enough. yọ wà lóyún àbí tí ekùn mi ní èlóyún ni àbí ń gbọ̀ bá lóyún kí à ń tèmi ọlọ́lé ọkọ tiẹ̀ nù bùkátà mi fún yẹnu ọgbọ́n kí ló ń dúró ṣe ọ̀rẹ́ ń tàn láti jẹ́ ọgbà ọ̀dọ̀ pàgbà máa kú kọ́ nà ṣe léṣe. ẹ máa kún àtìsá yìí gan nígbà wọ́n wà kéke ẹ kọ̀kọ́ nà títà wọ́n bá kó tó nà ọmọ tẹ́lẹ̀ wò bí tẹ́ ń ṣe tiẹ́ ẹ jẹ́ ká bẹ́yìn náà sọ tọrọ. ṣe rí mo rí i pé ẹ fi ìbínú bá ọmọ yẹn wí lẹ́ǹkan ṣùgbọ́n mi ò ní parọ́ fún yín o èyí tẹ́yìn náà ṣe inú ẹ̀ ó pọ̀ díẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ṣe ń wo ọmọ yẹn ọjọ́ ọ̀la ẹ̀ ó ṣe pàtàkì sí ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè yìí and tẹ́ẹ̀bá ní mo kéré jù sí yín mo fẹ́ sọ nǹkan kan àbí méjì ṣé ní gbogbo ọmọ tá a bá bí pátápátá àmọ́ nǹkan tí wọ́n lè dà lọ́la ìdí nìyẹn tó ṣe máa ń jẹ́ kó jẹ́ pé gbogbo ọmọ tá a bá bí ni ká tọ́ ká fún wọn lẹ́kọ̀ọ́ ká ṣe gbogbo ohun tó bá yẹ kó a ṣe lórí wọn gẹ́gẹ́ bí òbí àwọn nǹkan kéékèèké tó ń bí yín bàtà báàgì skul nǹkan kan àwọn mi kẹjọ torí Ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀ yín ẹjọ ẹ bá mi tiraka kẹ́ ṣe fún ṣe rí wọ́n pọ̀ lára ọmọ yẹn ṣùgbọ́n Ọlọ́run fún ní làákàyè ó gbọ́n ó dẹ̀ mọ̀wé ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó lè dà lọ́la ó lè dọ́là kó di president ìlú yìí kó di governor state kan kó di minister anything ló lè dà ẹjọ torí Ọlọ́run ẹjọ mi ìfẹ́ kẹ́ fojú tà dànù ẹjọ. ẹ ṣe
Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ fún mi ara mi balẹ̀ ó jẹ́ wọ̀ mí lára torí sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí mo já gan o mo já gidi mo já kutukutu tó bá di pọ́ ń bèrè nǹkan kan lọ́wọ́ mi ó máa ń dàbí kó fẹ́ gbá mi ni ojú mi máa ń wò ní ẹ̀mọ̀ pé èmi máa ń wò pé mi tẹ́ pé orí mi pé èmi mọ̀ ń gẹ̀ẹ́sì ń dóye ẹnìkan àgbàgùtàn wà bá mi máa ń wò pé kò sí kódà tó bá sọ pé báyìí sì lè tán máa tún máa fojú òkò fẹ́ gbá mi pé. ẹ má rò bẹ́ẹ̀ ẹ jọ. àwọn ẹ̀ náà ló máa ń kọ́ ẹ̀ ní kíni káyọ̀ pé ẹ̀sùn ṣẹ́lẹ̀ ayédáwà ní ìsìn táyà bá ti rẹ́ tọ́kọ̀là wọ́n máa wò bẹ́ẹ̀ pé ilé ìtọ́kọ̀là yóò gọ́ ọ ojú ẹ̀ wọ́n ti máa ń wo èèyàn. èmi náà máa ń rò bẹ́ẹ̀ o. ẹ̀yin náà máa wò pé ń bá kọlà gọ́. honestly wọ́n máa ń sọ wọ́n máa fi sọ yín pé ṣorí là lẹ́kẹ̀ẹ́ mi ni that means pé ṣé mo gọ̀ ni so ó máa jẹ́ kí mi náà fi pé gbogbo ẹni tó bá kọlà gọ̀ ni but mo rí pé kò ṣe bẹ́ẹ̀. mo bẹ́ẹ̀ tẹ̀ níbẹ̀ nígbà yẹ pé ẹnu ilẹ̀ fi sọ ṣé ní ilé ọ̀dọ̀ yín ẹnìkan kan kọlà. láyé kọlà no. ṣé Yorùbá ni bàbá yín. bẹ́ẹ̀ ni Yorùbá ni. àwọn ọmọ Yorùbá ni. ṣé rí ẹ̀bùn tí ẹ̀ ń bá ra mọ́tò tí ẹ̀ ń bá pòun gba nọ́mbà yìí tó bá tó á di pé tó ń dírẹ́sì ẹ̀ yẹn pé ó fẹ́ràn mọ́tò ni. bẹ́ẹ̀ ni. wọ́n dẹkọrẹ́tì àwa ni àwọn bàbá wa náwó lé a lórí ni. pẹ̀lú là yẹn. wọ́n dẹkọrẹ́tì wa ni owó ló la gba mọ ní ìsìn irú àwọn bàbá yín ní ìsìn pé ní Yorùbá ni tí wọn kọlà fún yín ìran yín ọmọ kọlà tó wá fi máa pé wọn kọlà fún yín abọ́yá wọn lè já wọn àbí kẹ́kọ́jú ló sì pọ̀nrán ó ẹ̀ẹ́dẹ́pẹ́ àti náwó ní ẹ̀ la ẹrù owó náà bàbá yín ẹ máa gbọ́ tí mo sọ rárá ẹ máa gbọ́ ẹ ti insult mi rárá kò àlàyé rẹ ẹ lè yọ kúrò ní behind anybody pé gbogbo ẹni tó bá kọlà ó máa ń rò pọ̀ gọ̀ ni. ẹ ní mọ̀ ń tẹ́ ara sọ ni pé sẹ́ni ó lè jẹ́ pé àwọn bàbá yín pé ẹrù owó ni ẹ pé àti náwó ni. Mopelola ò sì já wọlé ká lọ ṣàṣàmẹ́ǹtì wọn ká lè pọ̀ pọ̀ sójú kan. bí mo ṣe wà yìí kò sí nǹkan ní agbára mi but tó bá di alẹ́ báwo ni màá ṣe ṣe kí mi ṣe àṣàmẹ́ǹtì ni. ẹ ṣé mi máa ń wà pẹ̀lú ẹ lóore. ẹ kò ń ṣe dandan kó wà pẹ̀lú mi. mo ti sọ fún ẹ mo ti ní pé mi ò fẹ́ ṣe. mo ti gbàgbé. mo ti sọ fún ẹ mo ní pé mi ò fẹ́ ṣe ọlọ́run àdàkọ mọ́ bí pé ẹ̀kan sọ́jọ́ ìdè èèyàn kàn tún síwájú. ó dáa kí ni ká ṣe báyìí. ó dáa kò burú jẹ́ kí mi wá dé tó máa lọ. tí mo bá ti dé wọ́n máa wọ̀rí tí mo bá ṣe tán wàá ṣe kò sí wàhálà ẹ̀. mo ti ní ọ̀rẹ́ rẹ̀. a máa ríra lọ́la tí mo bá ti ṣe wàá sáré ṣe tí mo bá ti dé skul lọ́la ṣe ti gbọ́ ó dàbọ̀. Mopelola Kofoshi ara wọn ló sì wà pé kò sọ sí ara wọn ló sì wà ẹ kú àlejò ló ọ̀rẹ́ rẹ̀ kì í wo mìíràn ni. kò rówó ra mìíràn ó yà kẹ́ra fún. ó yẹ kó máa wo mìíràn tó yẹ pé wo mìíràn yọ mọ̀ pé òun mọ̀ rẹ̀ wà o. ìtẹ̀ ìyàtọ̀ sí ọ ibi wọ́n ní bí ipa fùfú yìí ìtẹ̀ ìyàtọ̀ sí ọ jìnnà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni. tarantẹ mọ kàwékẹ mọ wí mọnù èmi dàbí ipa fùfú nígbà tó bú ní ìṣẹ́ ni mo gbìn ní kò sí wàhálà. o fi ọsà kàwé ni wo ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ajé máa bá fa ọ̀rẹ́ rẹ̀ ní gbólóhùn wọ́n tọ́jú ẹ̀ Ọlọ́run ọ̀rẹ́ rẹ̀. ọ̀rẹ́ tèmi lẹ́yìn tí mo mọ̀ yìí kò ń ṣe òní kò ń ṣàná rárá ẹ̀ tó yẹ pé olórí àgbèrè ni yín alágbèrè ni yín ẹ ṣàgbèrè jọjú orí yín lọ́bẹ̀ ṣe wáyé ọ̀rẹ́ tèmi ẹ lè fẹ́ àti pé ọ̀rẹ́ mi kò ṣe wáyé ló ra ìfà ní bó ṣe wáyé. àwọn èèyàn ti bà mí jẹ́ fún wọn ti sọ̀rọ̀ mi fún ọ wo pépà náà lọ ga Ọlọ́run wọn ti ṣe pọ́ǹchì mi jáde èmi gbogbo gbàgbére láyé ìgbà mọ̀ ní sọmọ gẹ́ni sọ lẹ́nu sí tọ́jú ẹ náà di pé ń sanwó lẹ́yìn mo ti ṣe sẹ́ǹgì ìgbésí ayé mi no ra ìfà mi ní yẹra ìfà bó ṣe wà tọ́ba ìgbà sọ̀rọ̀ tọ́ba ìgbà tí mo grab kọ́pì mi báyìí tí mo login Ọlọ́run tọ́ba tó róbè mi pẹ̀lú mi kọ́ pa. àbẹ̀rẹ̀ mi dá mo mọ̀ yín o ṣé ẹ̀ ń pàjọ mọ́ra wa ni ẹ mọ̀ mí èmi náà mọ̀ yín ọ̀rẹ́ ti tèmi kò sí wàhálà. wo mo ṣe ìlérí fún ọ pé tọ́mọ ń bá ìgbà tọ́ba tó róbè ó tẹ̀ lè rí ni. kò sí wàhálà ilé bá yín bá sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ yín ni ọ̀dà àmùdá ṣùgbọ́n ẹ̀ kẹ́ mọ̀ pé ẹnu òfìfo ọ̀dún yóò bá wọ́n pè wọ́n mọ̀ ojú níbi ọ̀rọ̀ owó yìí bóyá ni òmùyà rẹ̀ ká lọ ọ̀yọ́ kàn léyìn òmùsẹ́ gidi ẹ̀ wà ní ìwọ níbi owó ọ̀dà o kò sí wàhálà ìlú lọ́ba dé. ó kékeré ni o. ẹgbẹ̀rún méjì 2K mo pé. so pọ̀ jù ní àdéhùn ìgbà tún bẹ́ẹ̀. kò pọ̀ jù sọ́hárì tí bá ń bẹ́ẹ̀ ní ìsìn ni pé tọ́ bá fi lè bọ́ mọ́ ń sọ̀rọ̀ tọ́ bá yẹ ṣe hun lásán tí bá kó 2000 fún ọ ní tó fi nǹkan mi le Ọlọ́run ajẹ́rẹ́ kọ́ fún dáfẹ́ ni ọba pààrọ̀ ètò bọ́ fi nǹkan mi le àìwá àbámọ̀ tọ́mọ bá ṣe hun sọ́dà wò mí padà. ewu lè pè báyìí nìsín ṣe hàn pé ohun tẹ́wé ayé bá wí o lè gbọ̀rún gbà ẹ̀ẹ́dẹ́ bá ti fẹ́ nu yín ṣépè sí ẹ ti ṣépè náà ní for life ni ẹ. fọmáàtì ẹ̀ yá sọ mi Ọlọ́run ojú ọgbà ìgbó láwà lọ.
ẹ bá ti sẹ́tù èmi tẹ́ bá ti pè mí ní tìbí kò sí wàhálà ìgbà tó bá wà lálẹ́ lọ lọ́yẹ̀ oníbòde àpò mu ni. mo pé ẹ ọ dáàmù dá mo pé ẹ dáàmù dá. kò sí wàhálà. ẹyẹ ìwọ̀n dà ẹ fẹ́ mi. Mopelola Mopelola tí o fò sí o sukù saka hàn. bọ̀dáàmù dá tó bá ti dé ẹ tètè ṣe kíákíá ṣàkóso mo sọ fún yín pé ọmọ rìtáyà sójà ni ọmọ yẹn ẹ tètè tẹ́ ẹ bá sì lè dè ṣe tán pọ́n máa bá yín bẹ̀. ọkàn mi o. kí ni èmi jẹ́ tó wọ ìpín ìgbé kí ṣe rí àṣọjà ní àyíké mo bá wọn dógún wọn náà ti bàtàlì ẹsẹ̀ nígbà bẹ́ẹ̀ bá mi ọ̀dọ́dún ló rán mi. àwa ni o èmi Mopelola. èmi Mopelola ààrẹ mi. ẹ kú jà ní ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí a jọ sọ how do you do. ẹ sọ ọ̀kan tẹ fẹ́ sọ báyìí báyìí. ojú àlejò láyáwó ẹ̀yìn rẹ̀ láti san sójú ẹ̀ náà ní tí a máa dáfá. ṣebí ilé yín ló pé bí ẹ̀já náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan ká fi discussing. kẹ́kọ̀ọ́ sáré sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ìwé ọ̀pẹ. mo fẹ́ rí ọ sórí mo ti ń jí ọ lẹ́nu ti pẹ́ bí yéré ni ọmọ rẹ wà o ọlọ́run ló dirí ẹwà fákùkọ tó lógun sọ́wọ́n bóbi bá rẹwà báyìí ẹgbẹ́ pé bóbi bá jẹ́ gbajúmọ̀ ó yẹ kó fẹ́ gbajúmọ̀ lọ́kùnrin o àmúdáadára lọ́kùnrin ó sì tún sòwò abiyamọ. mo fẹ́ fẹ́ orin ní sulọ́kàsí ni mo fẹ́ bó ṣe wé mi náà ń sọ mi yẹn ẹgbẹ́ pẹ́pẹ́rẹ́ ọmọ Ọ̀yọ́ ni mí Aláàfin Ọ̀yọ́ ni mí. kò sí wàhálà Mopelola náà ti ṣàlàyé ẹ má wò mo ti gbọ́ mo lè ti gbọ́. orúkọ tó bá wọn lọmọ jẹ kí àwọn mi gan mọ bọ nífẹ̀ẹ́ rẹ̀ gan mo ti wá wò pé ìjọ kan sájọ kan fi ẹni kó àtẹni ọsàn ló ríra wa. bọ̀dá mi dá bọ̀dá Mopelola ti kó bá mi. ìkan ti sẹ́yìn wà láti dé wọ́n. Sir, good afternoon, sir. Kò sí nǹkan kan, sir. mo ní kí ló ń ṣẹlẹ̀. Nothing, sir. Nothing. Bẹ́ẹ̀ni, sir. Kí ló ń ṣẹlẹ̀? Bídèmí, mo wá rí Bídèmí ní inú bíbá yìí. Ok, Bídèmí kọ́ Bídèmí, ó ṣẹ̀tẹ̀ ẹ wá wò ní bíbá yìí. Ó fẹ́ wá ṣí gate fún mi náà, bóyá ẹja sáré. Ohun gbọ̀dọ̀ yẹn wá wò ẹ wò. Hello, who are you? Come back! Mopelola Kofoshi o. Paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí. Paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí o. Ẹgbẹ́ ni ò fẹ́ o. Ẹgbẹ́ ni ò fẹ́.